èsì àyẹ̀wò òkú destinyboy tíjọba ṣe ó ṣe àfihàn ohun tó ṣokùnfà ikú rẹ̀. èsì àyẹ̀wò òkú ọ̀dọ́mọdé akọrin fújì Afeez Adésínà ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí destinyboy ó ti ṣàfihàn nǹkan tó ṣokùnfà ikú rẹ̀. ní ọjọ́ 17 oṣù kínní ọdún 2026 yìí ó ní ọ̀dọ́mọdé olórin náà ìmọ̀ ló mọ̀ kú lójijì lẹ́ni ọdún 22 bí ikú rẹ̀ bó ṣe ká ọ̀pọ̀ èèyàn lára. ìmọ̀ ló mọ̀ jẹ́ kí wọ́n mọ̀ rọ ìjọba láti ṣe àyẹ̀wò òkú rẹ̀ kí wọ́n sì fìdí nǹkan tó ṣekú pa kí wọ́n fi múlẹ̀. onírúurú fídíò ìmọ̀ ló mọ̀ jáde lórí ìtàkùn ayélujára èyí tó ṣàfihàn bí wọ́n ṣe ń gbé òkú rẹ̀ lọ sí mọ́ṣúárì pẹ̀lú òwú ní imú àti etí rẹ̀. àwọn kan tiẹ̀ sọ pé ilé babaláwo ìmọ̀ ló mọ̀ kú sí nítorí oṣólẹ̀ tó mọ̀ ṣe bóyá láti ní òkìkí tàbí láti lówó. ẹnìkan tún ṣàlàyé nǹkan tó ṣeé ṣe kó mọ̀ pa destinyboy nínú fídíò kan níbi tó ti ṣàlàyé pé àìsàn kan ti ń bá ọ̀dọ́mọdé akọrin náà fínra fún ìgbà díẹ̀ kí ó tó gbẹ̀mí rẹ̀. àwọn ẹbí rẹ̀ náà jẹ́rìí wípé ó ti pẹ́ tí àìsàn kan bíi gìrì tó ti máa ń mú màmá rẹ̀ Ṣáídà. ó sì sọ fún gbogbo àwọn èèyàn lórí ìtàkùn ayélujára wípé òun ti wá ìtọ́jú lọ sí ilé ìwòsàn àti lọ́dọ̀ àwọn oníṣègùn ìbílẹ̀ fún destinyboy. bákan náà lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ìmọ̀ ló mà kéde wípé àwọn ti mú afurasí kan lórí ikú akọrin fújì náà. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn DSP Babáṣèyí Olúṣèyí ó sì sọ pé àwọn ti gbé ẹjọ́ náà lọ sí ẹ̀ka SCID ọlọ́pàá fún ìwádìí ní kíkún. àmọ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá DSP Babáṣèyí ó sọ fún ìwé ìròyìn Daily Trust ní àná ọjọ́ Ẹtì Friday wípé àyẹ̀wò òkú destinyboy ó fìdí rẹ̀ múlẹ̀ pé àpọ̀jù oògùn tramadol àti methamphetamine ó wà lára ọ̀dọ́mọdé olórin náà. èsì àyẹ̀wò òkú rẹ̀ gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ṣe fìdí rẹ̀ múlẹ̀ pé àpọ̀jù oògùn yìí ìmọ̀ ló mà ṣokùnfà ikú destinyboy ó bẹ̀rẹ̀ sí ní di ìlú mọ̀ọ́ká lọ́dún 2019 lẹ́yìn tó gbé ẹ̀dà orin Davido tí àkọlé rẹ̀ ń jẹ́ If jáde. bákan náà ìmọ̀ ló mà tún ṣe ẹ̀dà orin àwọn akọrin bíi Tekno, Túbàbá, Nice àti Small Doctor. òun náà ló mà gbé àwọn orin pẹ̀lú àkọlé Lamba, One Transaction, Gbẹ́sẹ̀, $billion, Mi ò gbọ́n kankan àti Lókì jáde. destinyboy àti ìyàwó rẹ̀ Ìrèmídé wọ́n bí ọmọ wọn àkọ́kọ́ lóṣù kọkànlá ọdún 2024. kí Ọlọ́run ọba Elédùmarè kó bá wa tẹ̀ sí afẹ́fẹ́ rere. àdúrà gbọ́ Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa wé tó wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ látàárọ̀. Ọlọ́run ọba Elédùmarè yóò dé gbìyànjú èmi àti ńlá dé o, àmín.